ọwọ́ tẹ Akpan àtàwọn mẹ́ta míì lórí ẹ̀sùn ìpànìyàn ní Akwa Ibom. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti tẹ bàbá àgbàlagbà ẹni 70 ọdún pẹ̀lú àwọn mẹ́ta míì lórí ẹ̀sùn ìgbìyànjú láti ṣekú pani, jíjẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn àti bíba nǹkan ọmọnìkejì jẹ́ níjọba ìbílẹ̀ Uruk Anam nípínlẹ̀ náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom DSP Tifom John ló sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ Ẹtì Friday nílùú Uyo. Ó ní ọwọ́ tẹ àwọn afurasí ọ̀hún nípasẹ̀ ìtanilólobó tí àwọn rí gbà tó sì jẹ́ àrọ̀nà tó dájú láti dẹ́kun ìwà ọ̀daràn láwùjọ. Àwọn afurasí mẹ́ta yòókù ni John Samson ẹni ọdún 55, Emmanuel Azuko ẹni 50 ọdún àti Ìdórẹ̀yìn Umo ẹni ọdún 22 ní ọwọ́ tẹ̀ ní 20 oṣù kẹta ọdún tá a wà yìí ní abúlé Ikot Esupong níjọba ìbílẹ̀ Uruk Anam. Lásìkò náà ni àwọn ọlọ́pàá rí ìbọn 3 gbà padà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún. Alukoro ọlọ́pàá ṣàlàyé pé iṣẹ́ ń lọ lọ́wọ́ láti fòfin gbé àwọn afurasí tó kù kí wọ́n yéé da omi àlàáfíà agbègbè náà rú. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ti wá fi dáwọn èèyàn agbègbè ọ̀hún lójú pé àwọn kò ní tẹ́tí nínú dídáàbòbò ẹ̀mí àti dúkìá. Ó sì rọ̀ wọ́n pẹ̀lú láti tètè máa fi ìṣẹ̀lẹ̀ àyíká wọn tó àwọn ọlọ́pàá létí.